Hello Nàìjíríà, ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa la jí? Báwo ni náìtì wa? Ṣàlàáfíà lẹ́wà? Àlàáfíà ni gbogbo ọmọ wa lórúkọ Jésù. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Nǹkan tí mo máa torí ní kíní láàárọ̀ yìí, wọ́n bá ní àwọn APC. Ṣé ẹ mọ̀ pé àwọn APC yìí, nǹkan tí ìjọba wọn ò ṣe ń tẹ̀síwájú nìyẹn. Ìjọba tipátipá, bó bá pa, bó bá bù lẹ́sẹ̀, ìyẹn ni ìjọba APC. Tẹ́ ẹ bá mọ̀, ìjọba APC, bọ́n ṣe ń gé wọn lọ́wọ́ náà ń bòrùka. Ìjọba APC, Ọlọ́run ti ṣépè fún ìjọba APC. Ìjọba APC ó máa kú pátápátá ní lágbára ẹ̀jẹ̀ Jésù. Pẹ̀lú bọ́n ṣe ń fìyà jẹ mẹ̀kúnnù ní Nàìjíríà yìí. Lágbára Kristi, ìjọba APC máa kú yányán ni. Kò lè gbérí mọ́. Ẹ wo rádaràda tó ń ṣe káàkiri. Àtọ̀gá, àtọmọṣẹ́, àti gbogbo àwọn ọ̀sọ̀ǹgbí ẹ̀. Gbogbo àwọn tí wọ́n kó jọ. Orí burúkú ni APC ń ṣe o. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run kó gbà lọ́wọ́ wọn. Ẹ tún wo bọ̀bọ́ yìí tán lè fún ní wàhálà. Tán fún ní wàhálà. Wọn ò máa jẹ́ kí bọ̀bọ́ yẹn rí ìjọba ẹ̀ ṣe. Àti lágbára ẹ̀jẹ̀ Jésù. Ṣé ẹ rí ìtàn dáwọ́lé lọ́rọ̀ bọ̀bọ́ fubara yìí? Lágbára Kristi ọba ìyanu, Ọlọ́run máa dìde nínú àánú ẹ̀. Ó máa dìde tógúntógún, máa dìde tìjàtìjà. Ó máa dìde nínú agbára ẹ̀ láti ṣèrànwọ́ fún bọ̀bọ́ fubara yìí. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Wọ́n wá ní pẹ̀lú bọ́n ṣe mú lọ sílé ẹjọ́, wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́, wọn ò dẹ̀ lè rí bàjẹ́. Wọ́n froze account ẹ̀, gbogbo nǹkan tó lè fi ṣe ìjọba, gbogbo ẹ̀ wọ́n bàjẹ́. Wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n ṣe ṣá o. Wọ́n bá tún ní kí ẹni ẹlẹ́ni kó tún fògo níṣu. Pé tí ò bá ṣọ́ra, tí ò bá ti jẹ́ kí àwọn manipulate life ẹ̀. Ọlọ́run, pé kó jáwọ́ nù, kó kúrò nù. Ṣé ẹ mọ̀ pé PDP ni bọ̀bọ́ yẹn? Pé tó bá fẹ́ kí ó lè rí ìjọba ẹ̀ ṣe, pé kó wá join ní APC. Pé tí ò bá join ní APC, pé wọ́n máa bá ààrẹ jókòó, pé wọ́n máa yọ kúrò lórí ní gọ́vnà tó ṣe. Ṣé ẹ̀yin náà rí? Ẹ̀yin náà rí? Ṣé ẹ̀yin náà rí gbogbo nǹkan tí APC ń dálẹ̀? Ṣé ẹ rí bí ìjọba wọn ò ṣe ní lọ síwájú? Wọ́n sọ pé tipátipá làwọn fẹ́ máa ṣe ìjọba. Ọlọ́run ò lè gbà fún wọn. Lágbára Kristi ọba ìyanu, Ọlọ́run ò ní gbà fún wọn. Ìjọba tí ò bá ti jẹ́ ìjọba èsì kò gbọdọ̀ sọ pé òun fẹ́ dún ní Nàìjíríà táwa yìí. Torí Ọlọ́run, kí leléyìí? Kí ni nǹkan tí kò sí ní Nàìjíríà yìí? Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé wọ́n ti bàjẹ́ tẹ́lẹ̀ náà ni. Àwọn wo ló bàjẹ́ tí ẹ dárúkọ gbogbo àwọn tó bàjẹ́? Ìgbà tí APC débẹ̀ ni ló wá bàjẹ́ worst. Wọ́n ṣépè fún APC ni. Wọ́n ṣépè fún ìjọba APC. Kí ló dé? Despite pé ó bàjẹ́ bẹ́ẹ̀ tí kí ló wá dé tó jẹ́ pé nísinsìnyí Tinubu wọlé láti gba APC ló wá worst. Ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí oògùn. Kẹ́yìn náà wà àfi tí ẹ bá fẹ́ sọ òótọ́. Àṣeṣe là ń mẹ́yẹ bọ̀ lápò nígbà tí Buhari wà ń bẹ̀. Tinubu náà ló fi síbẹ̀. Àṣeṣe ibi tó fẹ́ ṣe, òun náà ṣe wàdìwàdì pé òun gbọ́dọ̀ débẹ̀. Ṣé lè wá dáa? Nígbà tó dé débẹ̀, ó ní òun máa force ara wọn wọbẹ̀. Ó ready láti force ara rẹ̀. Ló ṣe sọ pé òun ló kàn. Ìyá dẹ̀ kàn. Lágbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo ibi tó ń lò fún àwọn ọmọ Nàìjíríà, gbogbo ibi tó ń lò fún wọn,
gbogbo ibi yẹn náà ló máa jẹ́ ti Tinubu. Gbogbo ibi yẹn náà ló máa jẹ́ ti Tinubu àti òun àti àwọn family ẹ̀. Tí Tinubu sọ pé òun ló kàn, gbogbo ibi tó ń rò fún Nàìjíríà ó máa jẹ́ ti Tinubu. Agbára ẹ̀jẹ̀ Jésù ó máa jẹ́ ti Tinubu. Agbára ọba ìyanu máa jẹ́ ti Tinubu àtàwọn ọmọọṣẹ́ àtàwọn ọmọ APC. Gbogbo APC máa jẹ ìyà. Iná lọ́lọ́run máa fi tú wọn ká. Agbára Kristi ọba ìyanu. Kí ni ká ti pe eléyìí sí torí Ọlọ́run? Kéèyàn má lè rí mímí. Kéèyàn má lè rí mímí ní Nàìjíríà yìí nítorí ìjọba kan wà tó jẹ́ APC. Kí ló dé? Bí APC ṣe ń yọ wá lẹ́nu ní orílẹ̀-èdè yìí, tó ń fún wa, tó ń kó wa sí kàràrà, tó ń kó wa sí tight corner, tó ń sọ pé àwọn máa fi wa. Jésù o, Ọlọ́run ọba ìyanu, àwọn ogun ọ̀run ẹ dìde nínú agbára ńlá yín. Ẹ wá bá a kọjú ìjà sí ìjọba APC. Ẹ jẹ́ ká máa gbàdúrà bẹ́ẹ̀ torí eléyìí ti pọ̀ jù. Kí la ṣe fún? Kí ni Nàìjíríà ṣe fún APC? Àwọn ẹgbẹ́ tó dàbí tí wọ́n lọ emulate pé káwọn ṣe bíi ti àwọn òṣìṣẹ́wájú tàbí sọ pé Yorùbá la fẹ́, Yorùbá la fẹ́. Ẹ wo bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀, ẹbí Yorùbá ni. Ó jà fún wa, ó jà fún onílé, ó jà fún àlejò. Ó ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún wa tó jẹ́ pé àwọn ọmọ inú wọn máa dùn, inú wọn máa dùn. Bó ṣe wá jẹ́ tí ó tún kúrò ńbẹ̀. A tiẹ̀ sọ pé àsíìfù pé bàbá Awólọ́wọ̀ pé kò kú o, pé ó yìí wà láàyè. Bí bàbá Jákàndé náà tún gbé àti irú àwọn èèyàn bá ṣe president ní Nàìjíríà yìí. Kí ló jẹ́ pé wọ́n fẹ́ pín? A lè pín. Bẹ́ẹ̀ tí ìyà tí APC wá dé tó bẹ̀rẹ̀ sí ní fi jẹ wá yìí, ó ti pọ̀ jù. Tí APC bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn pakúpa. Torí ẹ̀ la ṣe ń sọ pé àbí tí wọ́n bá ti pa àyàn yẹn, tí wọ́n bá ti ṣe jàǹbá yẹn, pé ìjọba wọn ò ní ìlọsíwájú. Torí ìjọba ẹ̀jẹ̀, ìjọba blood ni ìjọba APC. Ìjọba ẹ̀jẹ̀ òun ni ìjọba APC. Ẹ jọ̀ọ́, ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Tó bá ní èní náà máa mú, ọ̀la náà máa mú. Ní nǹkan tí Tinubu ń fojú wa rí ní Nàìjíríà yìí, pé ká ṣe tipátipá tẹ́ ẹ bá ṣe báyìí ló máa rí fún yín. Ẹ wo nǹkan tó ń ṣe fún fubara. Ẹ wo nǹkan tó ń Rivers State governor. Ẹ wo nǹkan tó ń ṣe fún. Wọ́n fẹ́ pa bọ̀bọ́ yẹn, bẹ̀tẹ̀ Ọlọ́run ò ní gbà fún. Àṣírí wọn máa tú. Ní ìtàn ra wọlé ọ̀rọ̀ ti fubara ti Lagos State àbí ti Rivers State governor yẹn. Agbára ẹ̀jẹ̀ Jésù tógun bá jẹ́ tọ́lọ́run. Torí pé bọ̀bọ́ yẹn ti jẹ́ Wike. Torí pé bọ̀bọ́ yẹn ti jẹ́ PDP. Wike kẹ̀dẹ̀rẹ̀ PDP náà ni. Wọ́n ń jà fúnra wọn ni. Fortunate for the APC for Wike. Ẹni tó fi síbẹ̀ yẹn fubara because gbogbo wọn wà ní PDP. Nígbà yẹn òun fẹ́ kúrò ńbẹ̀ ló wá fi ẹni tí ẹ̀ replace nínú PDP yẹn náà ni o. Wike ò ṣe APC before o. Ó fi torí pé ayé ìjẹkújẹ bó ṣe kúrò ní gómìnà, ó wá fi fubara, ó fi pé yẹn ló máa, ó ṣàjà fún yẹn ṣàwọlé. Ṣáàdẹ̀ fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ kó máa ṣe ìjọba ẹ̀. Gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ bọ̀bọ́ yìí, tó ń béèrè lọ́wọ́ nígbà tó wá lọ, ó ṣà lọ rí ìgìṣà pé kí Tinubu lè wọlé torí Rivers State Tinubu kọ́ ló wọlé o. Wike ló rí ìgìkìrí ẹ̀ pé kí Tinubu nígbà tó mọ̀ pé ó máa rí another new appointment. Ìgbà tí PDP ò ti wọlé, ó wá ní kí ó fẹ́ fọgbọ́n sneak out kó kúrò. Ó wá lọ kúrò ní PDP, ó wá lọ wọ APC. APC yẹn ló wá ń jà fún Tinubu pé ó ṣàdá ìbò Rivers State rú.
ó ní APC ló win níbẹ̀. Òun ni ìtumọ̀ nǹkan tí Tinubu ṣe fún ní Wike ní post ní APC tó fi wà lénìí. Ṣé rí Wike yẹn ló bá ń jayé ìjẹkújẹ, ló ń jayé ìjẹkújẹ nítorí pé òun ti fi èérú, ó ti fi èérú, ó ti fi ba Rivers State, ó fi bàjẹ́. Ló bá kúkú wá nígbà tí Tinubu ti promise ẹ̀. Ló bá lọ bá Tinubu pé yes, òun ṣá lòun ti da kíní rú. Ó gbọdọ̀ fún òun ní oyè kan, ó fún òun ní minister bí yẹn ṣe fi jẹ minister fún àwọn kó máa dàlú, kó máa wọlé, kó máa dàlú, kó máa ba gbogbo ẹ̀ jẹ́. Ó ní Tinubu ṣe ń wòran. Tinubu ò lè sack ẹ̀ because ó máa sọ pé òun lòun kọ́kọ́ ṣe fún Tinubu tó fi wọlé ní Rivers State. Òun lòun da ìbò Rivers State rú tóun gbé fún Tinubu. So àwọn méjèèjì wá ń jayé fàmílétè tutọ́. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run Olódùmarè. Àwọn méjèèjì àti Tinubu àti Wike, iná fáyà máa bọ́nu. Iná máa jó gbogbo ìjọba wọn agbára Kristi. Ṣé ẹ̀ ń rójú ayé àbẹ́ẹ̀ rí? Wọ́n bá ní since tó jẹ́ pé bọ̀bọ́ fubara, ó tún wá lọ ń lérí léka pé ṣèbí òun lòun fi ẹ́ sí governor. Ìgbà tó jẹ́ pé ìwọ gan wà ní PDP tẹ́lẹ̀. PDP ẹgbẹ́ ẹ náà ló máa jà fún. Ó wá fi ọ̀nà èrú torí ìjẹkújẹ tó fẹ́ lọ jẹ lọ́dọ̀ Tinubu. Ẹ tún débẹ̀ ẹ tún jẹ́ kọ́mọ ọlọ́mọ tó rí mímí. Ó wá ń pàṣẹ fún Tinubu kó fitimize kó padà pé àwọn fẹ́ tún change with force kó máa bọ̀ ní APC. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa yọ kúrò nínú oyè kó má ṣe governor mọ́. Condition tó wà fún ẹ̀rí pé ó lágbára. Wọ́n ní it's either kó join APC by force or kó close the chapter pé ó jẹ́ governor rí. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé rí pé àwọn APC pé ìjọba wọn ò dáa. Ìjọba kò san wá, kò san ọmọdé débi pé ó fẹ́ san àgbàlagbà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ bá fi nǹkan tẹ bá rí, ẹ bá fi sí comment section. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ ṣé gan, kẹ́ bá share, kẹ́ dẹ̀ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Lágbára Kristi, ọwọ́ tẹ fi ń ṣe gbogbo yẹn, nǹkan rere lẹ máa fi máa ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ṣé.